Akínkàbọ̀ sórí YouTube channel wa orí ìkànnì ayélujára wa lónìí sinimá èyí tí afẹ́gbéyẹ̀wò òun la pè àkórí rẹ̀ ní wasted love. Fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ẹ má ṣe gbàgbé láti tẹ aago pa ìbẹ̀rẹ̀ kó bá lè notify yín nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin mìíràn bá jáde. Ẹ má ṣe gbàgbé láti like, share, tẹ̀kẹ́ comment sórí rẹ̀ pẹ̀lú. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo sinimá wasted love ẹ lè rí wò lórí sinimá 5-star TV ìbẹ̀lẹ̀ ti lè rí wò. Ẹ lọ wò tí wá ti wò tán ẹ má gbàgbé láti wá sí orí comment section wa kí ẹ wá sọ̀rọ̀ lórí rẹ̀ kẹyẹ ká sọ̀rọ̀ lórí rẹ̀. Ǹjẹ́ sinimá yìí kọ́ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àbí kò kọ́ èèyàn? Ǹjẹ́ nǹkan tí mo Bimpe ṣe nínú sinimá náà ǹjẹ́ ó bójúmu? Èyí ọkùnrin kọ́kọ́ lọ sí ẹ̀wọ̀n, ṣé ó tún máa lọ sí ẹ̀wọ̀n apá kejì ni? Ẹ̀wọ̀n lẹ́ẹ̀kejì, ǹjẹ́ gbogbo burdens gbogbo wàhálà tí Bimpe ṣe ó kọ̀ sílẹ̀, ṣé ọmọkùnrin yẹn ni àwọn ọlọ́pàá máa gbé àbí wọn ò ní gbé? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí rẹ̀. Ǹjẹ́ ọwọ́ àwọn gbófinró ǹjẹ́ ó padà tẹ ọkọ ọmọ Bimpe nínú sinimá wasted love? Ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lú. Títí ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ a ò ní rí jù báyìí lọ. Ire lójú owó ń rí, ire lójú gbogbo máa rí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀, tó dìgbà mìíràn.